Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ kú ọjọ́ èní. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín happy birthday long life and prosperity. Èní ní February 20, 2025. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ àlàáfíà ló máa mú wá fún gbogbo wa lápapọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdùn ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Queen Naomi ó ní nǹkan tí Ọlọ́run fi ṣe. Tí Ọlọ́run bá ń ṣe oore ẹ̀ fún ẹ̀dá, ìgbà mí èèyàn ò kí ń mọ̀. Ìtorí ẹ̀ wọ́n fi ní pé ẹni tó bá mọ inú rò á mọ ọpẹ́ dù. Ọ̀rọ̀ Queen Naomi ọpẹ́ ló já sí o. Nítorí gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí àti parọ́pò gbogbo ọ̀nà support Queen Naomi ní láti rí i pé wọ́n padà sí ọ̀dọ̀ ọkọ wọn. Bàbá Queen Naomi wọ́n support wọn àti mọ́mì wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní kábíyèsí ti fún wọn ní iyùn wọn padà as olórí first wife bàbá wa Erin ńlá. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé amúgist kan wá wípé kábíyèsí fi wọ́n jẹ oyè olórí gbogbo àwọn obìnrin náà. Nítorí látìgbà tí Queen Naomi ti dé inú pálásì bàbá wa Erin ńlá wọn ò fa wàhálà rí, wọn ò fa jọgbọ́n rí. Àdúrà ni wọ́n máa ń gbà fún kábíyèsí láti jẹ́ kí orí ìtẹ́ wọn kí ó máa lọ bó ṣe ń lọ. Láti jẹ́ kí àlàáfíà kí ó jọba nínú ààfin wọn. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí dúpẹ́ lọ́wọ́ parọ́pò wípé bàbá àwọn ṣe é, bàbá àwọn kú àdúrótì àwọn. Nítorí pé láti inú ọkàn parọ́pò wọ́n mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé parọ́pò gan wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi, wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. So wọ́n ní kábíyèsí ń dúpẹ́ lọ́wọ́ parọ́pò wípé wọ́n ṣe é tó jẹ́ pé wọ́n jẹ́ kí àwọn èèyàn burúkú kan dàárín àwọn àti olólùfẹ́ àwọn rú. Tí wọ́n jẹ́ kí olólùfẹ́ àwọn kó padà wá sí inú ayé àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní kábíyèsí sọ fún parọ́pò. Wọ́n ní ìgbà tán máa ṣe ritual yìí wọ́n ní ilẹ̀ ò tí mọ́ rárá. Wọn ò dẹ̀ fún àwọn sísí wa gbogbo yìí lára. Wọ́n ṣe é ní àfẹ̀mọ́júmọ́ tó jẹ́ pé ara ò fún èèyàn kankan. Wọ́n ní wọ́n kàn rí pé bóyá àwọn olóyè torí wọ́n ní kábíyèsí select àwọn elder kọ̀ọ̀kan tí wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. So wọ́n ní wọ́n kàn rí pé bóyá wọ́n wá ṣe meeting ni. Wọ́n ní wọn mọ̀ pé wọ́n wá ṣe ritual Queen Naomi ni. Wọ́n ní pẹ̀lú Tadé ní káwò wọ́n ní wọ́n dẹ̀ ṣe successfully. Wípé Queen Naomi dẹ̀ kí bàbá wa Erin ńlá wọ́n kúnlẹ̀ fún kábíyèsí àti ẹ̀gbọ́n wọn. Wípé wọ́n ṣe é fún gbogbo support wọn nínú ayé àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn wọ́n láwọn sísí wa gbogbo yìí wọn ò mọ̀. Rárá wọ́n nígbà tílẹ̀ mọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ fìrìnfìrìn. Ẹ mọ̀ pé wọ́n ní àwọn tó máa ń ṣòfófó fún wọn nínú ààfin tó jẹ́ pé wọ́n máa ń sanwó fún. Wọ́n ní àwọn elder wọ́n ní bó ṣe gbọ́ báyìí pé wọ́n ti ṣe ritual yẹn wọ́n ní inú wọn bàjẹ́. Àwọn elder tó jẹ́ pé àwọn àǹtí wa máa ń fún lówó torí gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fi block ritual yìí kó má wáyé. Torí ìgbà kan ni a gbọ́ pé wọ́n rí àwọn family àǹtí wa ní Odùduwà forest ibi tí wọ́n ti ní pé kí wọ́n lọ ṣe ritual kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kán ti ṣe ritual bọ̀ wọ́n ní wọ́n ń ṣàṣẹ pé Odùduwà forest yẹn náà ti máa ṣe ritual Odùduwà forest yẹn ni wọ́n ti máa ṣe ritual. Wọ́n ní pé ìgbà tí wọ́n máa gbọ́ pé wọ́n ṣe wọ́n ní ó ya àwọn ẹ̀dá yìí lẹ́nu pé ìbànújẹ́ ló jẹ́ fún wọn nítorí owó àti ìjẹkújẹ tí wọ́n ń gbà ní ọwọ́ àwọn sísí wa gbogbo yìí. Wọ́n ń bribe wọn kó má bàa lè sọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n bàbá wa Erin ńlá wọ́n mọ àwọn tó nífẹ̀ẹ́ Queen Naomi yàtọ̀ sí àwọn tí wọn ò nífẹ̀ẹ́ Queen Naomi.
wọ́n ní ìgbà tí wọ́n parí ritual yìí pé royal manor ni Queen Naomi wà pẹ̀lú Tade ní káwọ́ ṣẹ́mi ìpínlẹ̀ ò tí mọ̀ wọ́n níbẹ̀ ni wọ́n dé sí wọ́n ní so wọ́n ní bí àwọn àǹtí wa ṣe gbọ́ báyìí wọ́n ní ṣe ni wọ́n ń sá náà ń para náà ń pàréèdì náà ń lọ náà ń bọ̀ náà ń lọ náà ń bọ̀ lọ́kàn wọn ò balẹ̀ lára wọn ń gbóná lọ́nà náà ń bọ̀ lọ́kàn wọn ò gbà ṣe rí owú jíjẹ nǹkan burúkú ni o ẹ̀yin èèyàn lé owú jíjẹ ò ń ṣe nǹkan tó dáa rárá ṣe rí ẹlòmíì wà tó jẹ́ pé owú jíjẹ olóńkọ̀ sí wàhálà sínú ayé ẹ̀ honestly téèyàn bá ti wà láyè tó yẹ pé wàá máa jealous ọmọ ẹnìkejì ẹ tó jẹ́ pé nǹkan tí ọmọ ẹnìkejì ẹ bá ní ló fẹ́ ní tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ní ìláyè kò tẹ́ ẹ lọ́rùn àfi nǹkan tí ọmọ ẹnìkejì ẹ bá ní ló fẹ́ ní ẹ̀mẹ́pẹ́ nìyẹn ti ní wàhálà ẹ̀mẹ́pẹ́ ó ti ní ṣòro ó ti ní ṣòro because kò sí láyè yìí kò lè ní ìtẹ́lọ́rùn even nǹkan kó fẹ́ ọkọ kí kọ́kọ́ ẹ fi gbogbo ilé towó fún un tí ẹlòmíì tó wà ń ta òun ló máa wù ú ẹ̀yin èèyàn lé nǹkan tó ń ṣe àwọn sisi wa gbogbo ìní so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá Erin ńlá adúpẹ́ fún ìtọ́jú Queen Naomi adúpẹ́ gbogbo bí wọ́n ṣe ń nawọ́ sí Queen Naomi tó ń tọ́jú wọn adúpẹ́ lọ́wọ́ bàbá Erin ńlá nítorí pé irú èèyàn bíi bàbá Erin ńlá wọn ṣọ̀wọ́n ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin aráalé àwọn èèyàn nífẹ̀ẹ́ kábíyèsí gan-an àti Queen Naomi o kì í ṣe ní Nàìjíríà nìkan all over the world náà ti nífẹ̀ẹ́ wọn ẹ wo bí àwọn ambassador Israel àti ìyàwó ẹ̀yẹn ṣe wá kí bàbá Erin ńlá nù palace tí Queen Naomi tí wọ́n lọ ṣe portrait fún wọn ṣé ẹ mọ̀ pé wọ́n dìídì sọ fún kábíyèsí pé kó bá wọn dúpẹ́ lọ́wọ́ Queen Naomi ni nǹkan tẹ́ bá fi mọ̀ pé àwọn èèyàn mọ̀ Queen Naomi everywhere all over the world ẹ dẹ̀ rántí pé gbogbo orúkọ lórí ìwé kábíyèsí àti everything orúkọ Queen Naomi ló wà ní gbogbo bẹ̀ everything even gan gbogbo owó tí wọ́n ń sọ fún àwọn lọ́balọ́ba orúkọ Queen Naomi ló wà lórí ẹ̀ nǹkan tá a fi ń sọ nìyẹn pé nǹkan tó connect Queen Naomi àti kábíyèsí pọ̀ nǹkan tó lágbára ni ṣe rí àwọn sisi wa gbogbo tó bá jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn ó yẹ kán lọ wábì kan jókòó sí ni kán dẹ̀ rọra jókòó bí kábíyèsí ṣe fẹ́ wọn kán nísinmi fúnra wọn èyí tí àǹtí wáyé tó ń ṣe gàlìgàlì kiri ẹ wò ó nígbà tí bàbá Erin ńlá tó bá máa yọ jìgá lẹ́sẹ̀ ṣé ẹ mọ̀ pé recently la gbọ́ tí kábíyèsí láwọn máa ra lé fún yín pé ṣùgbọ́n kó má wá sínú palace àwọn ọmọ wọn láǹtí wá láwọn ò fẹ́ lé mọ́ ẹ wò ó ẹ̀yin èèyàn lé owú jíjẹ ò dáa o owú jíjẹ ò dáa nǹkan tó dẹ̀ ń jẹ́ kí àwọn sisi gbogbo kan máa rí ojú rere bàbá Erin ńlá nìyẹn torí bàbá Erin ńlá mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ Queen Naomi rárá ipò kan ṣe ojú ayé sí Queen Naomi so nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bí mo ṣe máa ń sọ fún yín allegedly ní gbogbo nǹkan tá a gbọ́ àwa Torchlight sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde Ọlọ́run Elédùmarè ọba láàánú aṣàánú fún gbogbo yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ń like tẹ́ ń share gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ lárí adúpẹ́ ní ọwọ́ yín Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o gbogbo bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ ń like tẹ́ ń comment gbogbo ẹ̀ lárí Ọlọ́run á ṣàánú fún gbogbo yín ilé àti ọ̀nà yín kò ní dojúrú o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o adúpẹ́ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà à ń ṣe advert for collection center store ẹ bá wọn ra bàtà tí wọ́n ń tà láti size 7 títí dé 14 ti ọkùnrin wọ́n ń ta palm wọ́n ń ta slippers wọ́n ń ta sandal wọ́n ń ta cover shoe kò sí nǹkan tẹ́ fẹ́ rà tí collection center store ní ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com wọ́n ń ta fashion bags fún àwọn obìnrin wọ́n ń ta 18 karat gold 14 karat gold ẹ kàn sí collectioncenterstore@gmail.com
Orúkọ mi ni Mashola, Yorùbá ni à ń sọ lórí ìkànnì, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní April 15. God bless you all. Mashola Gist TV, love you all.